A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu àbádòfin 4. Ọ̀kan nínú rẹ̀ ni fífagilé 5 nínú ọgọ́rùn-ún 5% owó orí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti owó orí lórí àwọn ohun èlò tí wọ́n ń pèsè lórílẹ̀-èdè. Bákan náà ni ṣíṣe àyípadà ọjọ́ lórí òfin owó kúrò ní ọjọ́ 23 oṣù karùn-ún ọdún yìí sí ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún yìí. Olùbádámọ̀ràn pàtàkì lórí àkànṣe iṣẹ́ àti ìròyìn Délé Aláké ni ó mú ìkéde yìí wá ní Ọjọ́bọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára ìlú Àbújá. Aláké ní àwọn fẹ́ rí i dájú wípé ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú gbèdéke 90 ọjọ́ tí àjọ alámòjútó orí gbé kalẹ̀ ní ọdún 2017. Lára àwọn owó orí tí ààrẹ fagilé ní àtúnṣe owó orí lórí àwọn ọkọ̀ kọ̀ọ̀kan. Agbẹnusọ ààrẹ tẹ̀síwájú wípé àṣẹ wọ̀nyí wá láti mú ìnira kúrò lórí wàhálà tí àpọ̀jù owó orí ń kó bá okòòwò. Ó ní ìjọba Tinubu ṣetán láti mú ìrọ̀rùn bá àwọn olókoòwò kí ọrọ̀ ajé lè túbọ̀ máa gbèrò sí i káàkiri orílẹ̀-èdè. Ó fi kún un wípé ìjọba kò ní ṣe àgbékalẹ̀ owó orí láì ṣe àtúnyẹ̀wò rẹ̀ bóyá ó lọ pẹ̀lú ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Alága àjọ tó ń mójútó egbògi olóró NDLEA ajagunfẹ̀yìntì Buba Marwa ṣe ìgbéga fún àwọn òṣìṣẹ́ tí iye wọn lé ní 3,000 pẹ̀lú ìbuọlá fún àwọn ọ̀gá 7 ní olú iléeṣẹ́ wọn ní Àbújá. Bákan náà ni wọ́n fi àmì ẹ̀yẹ ta 160 òṣìṣẹ́ lọ́rẹ fún iṣẹ́ tí ó tayọ fún òpin ìlàjì ọdún. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ, Marwa ní àwọn ṣe eléyìí láti lè ṣe àfihàn ojúṣe àti iṣẹ́ takuntakun tí àwọn ń ṣe láti lè rí àwọn oní egbògi olóró gbámú kí wọ́n sì fi wọ́n jófin. Èyí ni ẹ̀rí iṣẹ́ NDLEA tuntun tí àwọn jọ jùmọ̀ ṣe. Ó ní láti ọdún 2 àbọ̀ sẹ́yìn ni àyípadà ti dé bá iléeṣẹ́ àjọ náà. Ìdí nìyí tí àwọn ṣe mọ rírì iṣẹ́ àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìgbéga lẹ́nu iṣẹ́. Marwa wá rọ àwọn onípò tuntun yìí láti má ṣe rẹ̀wẹ̀sì nínú ojúṣe wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Àbújá ti gba onídùúró ọ̀gá ọlọ́pàá Abba Kyari lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìṣòwò kúmọkùmọ. Yàtọ̀ sí èyí, Kyari tún jẹ́jọ́ lórí gbígbé egbògi olóró ní èyí tí wọ́n kọ̀ láti gba onídùúró rẹ̀. Ọ̀kan nínú àwọn agbẹjọ́rò rẹ̀, Hamza Dantani, ni ó fi ìròyìn yìí sí orí ẹ̀rọ alátagbà rẹ̀ lónìí wípé ilé-ẹjọ́ ti gba onídùúró Abba Kyari lórí ẹ̀sùn ìṣòwò kúmọkùmọ. Bí a kò bá gbàgbé wípé ẹjọ́ Kyari dá lórí owó tí iye rẹ̀ lé ní $330,000 $61,400 àti 25 kìlógíráàmù egbògi olóró tí àjọ NDLEA ká mọ́ ọ lọ́wọ́ tí wọ́n túmọ̀ sí wípé ó fẹ́ fi ṣe owó kọ́bẹ́ fún àjọ NDLEA. Nínú ọ̀rọ̀ NDLEA, wọ́n ní Kyari fẹ́ fi owó yìí san owó àbẹ̀tẹ́lẹ̀ fún ọ̀kan nínú àwọn ọ̀gá-lọ́gàá àjọ NDLEA ní ilé oúnjẹ kan ní ìlú Àbújá láti lè dènà ṣíṣe àyẹ̀wò egbògi olóró tí ó ní í ṣe pẹ̀lú àwọn méjì kan tí ọwọ́ tó fún gbígbé egbògi. Bákan náà ni àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìṣèwádìí láti orílẹ̀-èdè Amẹ́ríkà FBI fi ẹ̀sùn kàn án wípé ó lọ́wọ́ nínú ẹ̀sùn ìwà jìbìtì tí wọ́n fi kan ìlúmọ̀ọ́ká lórí ẹ̀rọ alátagbà Instagram Ramon Abbas tí gbogbo ènìyàn mọ̀ sí Hush Puppy. Ọjọ́ 14 oṣù Èrèlé ọdún tí ó kọjá ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Kyari lẹ́yìn tí àjọ NDLEA kéde wípé wọ́n ń wá a lórí ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú egbògi olóró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdìbò National Electoral Commission (INEC) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fi ojú Hudu Yunusa Hari tí í ṣe kọmíṣánná agbègbè fún ètò ìdìbò ìpínlẹ̀ Adamawa ba ilé-ẹjọ́. Bí a kò bá gbàgbé wípé Hari ló ṣe ìkéde àbáàdì
wípé Aisha Binani láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ni ó jáwé olúborí nínú àtúndì ìdìbò gómìnà ìpínlẹ̀ Adamawa nígbà tí àkójọpọ̀ èsì ìdìbò ṣì ń lọ lọ́wọ́. Lójú ẹsẹ̀ ni INEC fagilé ìkéde ọ̀hún, tí wọ́n sì kéde gómìnà Ahmadu Fintiri láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gẹ́gẹ́ bí olúborí. Lẹ́yìn ìparí ètò ìdìbò ni INEC pe Harris sí ilé-ẹjọ́ gíga ìlú Adamawa lórí ẹ̀sùn oníkókó 6. Lẹ́yìn àgbéyẹ̀wò ìwé ẹ̀sùn láti ọ̀dọ̀ ọlọ́pàá, ilé-ẹjọ́ fi ìgbẹ́jọ́ sí ọjọ́ 12 oṣù yìí fún ìbẹ̀rẹ̀ ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post. Bákan náà, àjọ elétò ìdánwò (NECO) ti ṣe àgbékalẹ̀ ìmọ̀ ẹ̀rọ tí yóò ṣe àfihàn èsì ìdánwò lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní NECO E-Verify. Akọ̀wé àgbà fún àjọ NECO, akàwé-gboyè Dantani Wushishi sọ wípé ètò yìí wà lórí afẹ́fẹ́ fún àyẹ̀wò àti ojútùú fún èsì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ìgbaniwọlé akẹ́kọ̀ọ́ àti ìgbanisíṣẹ́. Níbi àfihàn ètò yìí ni Wushishi ti sọ eléyìí ní ìlú Àbújá. Ó ní ìjọba àpapọ̀ ti darí àwọn olórí iléèwé gíga sí orí ẹ̀rọ yìí fún àyẹ̀wò èsì ìdánwò akẹ́kọ̀ọ́ tí ó ń wá ìgbaniwọlé lẹ́yìn tí wọ́n ti kọ ìdánwò NECO. Wushishi tẹ̀síwájú wípé ètò yìí yóò rọrùn yàtọ̀ sí ti tẹ́lẹ̀ tí gbogbo èsì ìdánwò ń wá láti ìlú Minna, ìpínlẹ̀ Niger, ní èyí tí ó máa ń gba àkókò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.